8 days ago, as we did, God is on òṣèlú ọ̀fẹ́ ṣe nígbà mi ìyàn bá dùn nígbà máa ṣàdúrà fún ìgbìmọ̀ máa ṣe ṣàdúrà fún nígbà máa tọrọ ọ̀nìkan náà fún ọjọ́ dáa náà bá kú kálẹ̀ rẹ̀ ní kó máa ṣe bẹ́ẹ̀ fún wa ọmọ rere agbẹ̀yìn àwọn náà ìgbésẹ̀ ní ìgbàdí tí òjò sọ́rọ̀ lẹ́yìn bá ti kú lọ́ bá ti sọ fún mi ní bá ti ní kanlẹ̀ máa tí wọ́n ti tara mi because ikú mẹ́ni dàgbà mẹ́ni tí kò dàgbà ẹni tó bá kàn lọ́nà bá ti náwó sí ló ń lọ so tó bá àwọn ọmọ àtẹ̀bí wọ́n fẹ́ra aṣọ kan àgbọ̀ pé wọ́n jà ń fagbá ọ̀rọ̀ ó má bẹ̀yìn bàbá jẹ́ nígbà tí bàbá kú ó má nà wọn lójú wọ́n tó lé kúlébù náà wọ́n lẹ̀ fún un ṣe ìlànà ìlànà ẹsẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ló ń yà lẹ́nu pé wọ́n rí agbára orin lára wọn tó rí ètò ìdíje wà nù wọn wọ́n dẹ̀ ń yà wọn lẹ́nu pé pẹ̀lú ẹni máa ń bìsì tó pẹ̀lú tá ìṣẹ́gun yín ayé pé ó máa ní àdìsíkò ńlá kan tó wà láàrin ẹ̀yìn àti Alhaji Wasiu Asinde. Alhaji Wasiu Asinde èèyàn mi ní láti bẹ̀ àjọ ń ṣe bọ̀ ní láti kékeré àjọ wọnú ara wa dùn gan torí wọn mo ṣe kúrò lábẹ́kúta tí mo ṣe wá sí padà sábẹ́kúta wa ni oko làwọn àgbẹ̀ oko náà làwọn máa fi.